àfi kí gbogbo wa máa palẹ̀mọ́ fún ikú ní ìṣẹ́jú ní gbogbo ìgbà. Ikú Abu Sufyan by accident. Abu Sufyan a gbọ́ pé accident ni Ọlọ́run lò ní ló jẹ́ sábàbí ikú wọn. A bá wọn kẹ́dùn, a sì ṣàdúrà fún Abu Sufyan pé kí Ọlọ́run bá wa kẹ́ wọn, kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀. Allahumma gfir lahu warhamhu wa'fu anhu. Abu Sufyan, Ọlọ́run ṣàmójúkúrò fún yín o, bá wa kẹ́yìn. Ikú Abu Sufyan ó kọ́ mi lẹ́kọ̀ọ́ púpọ̀. Mo ẹ̀sẹ̀ wá rí pé àwọn àfáà wa tán jẹ́ onísúfí, àwọn gan ni wọ́n wà lójú ọ̀nà. Mo mà dúpẹ́ o tí mo yàdọ̀ àwọn onísúfí. Mo dúpẹ́ táwọn àfáà wa jẹ́ onísúfí, àwọn gan ni wọ́n wà lójú ọ̀nà. Àwọn àfáà wa àsáwọn gan ni alùsùnnà wal jamaa. Fídíò tí mò ń ṣe yìí, mò ń ṣe látara enmity tí àwọn tí wọ́n jẹ́ alùsùnnà tí wọ́n ti dá sílẹ̀ nílẹ̀ Yorùbá, láwọn tí wọ́n ń pe àpèjẹ alùsùnnà mọ́ra wọn, látara wàhálà fìtínà tí wọ́n ti dá sílẹ̀ Yorùbá. Àìsí ìṣọ̀kan láàrin gbogbo ohun tí ń jẹ́ mùsùlùmí nílẹ̀ Yorùbá mọ́, àwọn wo ni wọ́n dá sílẹ̀? Àwọn alùsùnnà wal jamaa ni. Látara ikú Abu Sufyan, mo kọ́ ẹ̀kọ́ púpọ̀ lẹ́nu àná tí mo gbọ́ ikú Abu Sufyan. Mo kọ́ àwọn ẹ̀kọ́ tó pọ̀ látara ikú Abu Sufyan. K'Ọlọ́run dákun bá wa fọ̀rọ̀ kẹ́ Abu Sufyan. Àmín. Tí àbú náà tí àfáà náà fi sílẹ̀, Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Àmín. K'Ọlọ́run dákun bá wa pa Abu Sufyan mọ́ àwọn ẹni rere, bá wa pa ọ̀pọ̀ mọ́ àwọn ẹni rere. Àwọn àfáà wa àsáwọn gangan ní alùsùnnà, àwọn ni wọ́n ń ṣe dáadáa jù, àwọn Súfí. Gbogbo ẹ̀yin tẹ́ ń bú onísúfí, ẹ come closer. Kò sẹ́ni tó ní wàárí tó onísúfí nínú yín. Kò sí ẹni tó ní ẹ̀mí rere tó onísúfí nínú ẹ̀yin alùsùnnà. Wallahi aqsamtu billahi. Mo fi Ọlọ́run búra. Kò sí ẹni tó ní ẹ̀mí dáadáa tó onísúfí. Kò sí ẹni tó ní àníyàn rẹ̀ tó ní kíni tó ní Súfí. Inna akramakum indallahi atqakum. Ta làwọn tí Ọlọ́run ọba lóyọ jẹ́ ní àpẹẹlẹ lọ́dọ̀ tó ju àwọn tí ń páyọ Ọlọ́run lọ. Kò sí àwọn tí ń páyọ Ọlọ́run tí Ọlọ́run ọba ń bá wí ju oníkíni oní Súfí lọ. Kò sí Ọlọ́run tó sọ pé inna akramakum indallahi atqakum. Àwọn tọ́lọ́wọ́ bá ń bá wí ń bẹ̀ yẹn, wàláhì aqsamtu billahi, àwọn onísúfí ni. Torí pé onísúfí ọkàn wọn máa ń fúyẹ́. Onísúfí wọ́n nígbàgbọ́ nínú humanity. Onísúfí mo mà dúpẹ́ tọ́lọ́ ní ká ya ọ̀dọ̀ bàbá àgbàlagbà jì. Mo dúpẹ́ tọ́lọ́ ní ká ya ọ̀dọ̀ Àkàndé Ràmánì, bàbá mi Àgbàládìsá. Mo dúpẹ́ tọ́lọ́ ní ká yàdọ̀ tó jẹ́ pé ọ̀dọ̀ Tajudi Adabi Tajudi mọ́mí láyà ọ̀dọ̀ àwọn onísúfí láwọn tó kọ́ wa, àwọn tó kọ́ àwọn àfáàfáà wa onísúfí ni wọ́n. Ẹ̀kọ́ wo ni mo fẹ́ mú jáde nínú àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí pẹ̀lú ikú Abu Sufyan? Ó ní pé láti àná tí mo ti rí tá a ti gbúrò pé Abu Sufyan ṣàìsí, wọ́n jáde láyé. Ẹ lọ wo àwọn tí wọ́n ń ṣe ìdárò fún Abu Sufyan jù, àwọn onísúfí ni o. Ọ̀pọ̀ ń pé Abu Sufyan jẹ́ oníkíni onísúnnà. Ọ̀pọ̀ ń pé Abu Sufyan jẹ́ oníkíni onísúnnà. Àwọn tí wọ́n jáde tí wọ́n ń ṣàdúà fún Abu Sufyan
tí wọ́n ń ṣàdúrà fún wọn jù lánàá ọ̀pọ̀lọpọ̀ onísúfí ni wọ́n o wọ́n segregate wọ́n ti torí ogun tí àwọn onísúnà gbé ti àwọn àfáà wa nílẹ̀ Yorùbá kan sọ pé àwọn ò ní ṣàdúrà fún àfáà wa Abu Sufyan. Wọ́n gbé gbogbo yẹn tì wọ́n rí Abu Sufyan gẹ́gẹ́ bí ọmọ ìyá wa nínú ẹ̀sìn wọ́n rí Abu Sufyan gẹ́gẹ́ bí ara wa nínú ẹ̀sìn wọ́n sì rí Abu Sufyan nínú ògbóǹtarìgì onímímà tí ń pèpè sí ẹ̀sìn. Wọ́n kálukú wá bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún Abu Sufyan lórí social media látàná láwọn lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ onísúfí láwọn bàbá wa tí wọ́n jẹ́ onísúfí láwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ onísúfí léyìí tó já sí pé tó bá jẹ́ pé àfáà onísúfí kan ló jáde láyé báyẹn péréte nínú onísúnà lọ́lẹ́mìí kó ṣàdúà kó kí àfáà onísúfí yẹn péréte lọ́lẹ́mìí rẹ̀ péréte nínú onísúnà lọ́lẹ́mìí kó ṣàdúà fún àfáà onísúfí tó bá jáde láyé wọ́n á láwọn ò ní ṣàdúà fún wọ́n á ní kì í ṣẹni àdúà lọ́dọ̀ àwọn wọ́n á ní kì í ṣẹni ìkẹ́ lọ́dọ̀ àwọn wọ́n á ló ní bídíà ní lọ́dọ̀ àwọn wọ́n á ní kò tó ṣàdúà lẹ́nu àwọn. Ìmáàmù Ṣáfì ìkan nínú àwọn fìlọ́sọ́fà ni kọ́lọ́ndà kan bá wa kẹ́ Ìmáàmù Ṣáfì ó ní fàkíhán wàsùfíyán fàkúnlẹ́sà wàhídàn ọlọ́dà kéèyàn jẹ́ onísúfí kéèyàn sì tún jẹ́ fàkíhán ẹni tó gbàgbọ́ yí ẹ̀sìn fàkíhán wàsùfíyán jẹ́ ẹni tó gbàgbọ́ yí ẹ̀sìn sì jẹ́ onísúfí ó túmọ̀ sí pé Ìmáàmù Ṣáfì onísúfí ni alágbọ̀ yí ẹ̀sìn ni. Àwọn tí wọ́n pera wọn ní onísúnà tí wọ́n ń pe àpèmọ́ súnà mọ́ra wọn lénìí wọ́n ti rí pé àwọn làwọn mọ́jù ìpè kéèyàn ó pera rẹ̀ lẹ́ni re ó ti dáràn wájú Ọlọ́run kólówó jáde kọ́ wá ní èmi tẹ́ ń wò yí olówó ni mí o ayọ̀ hàn ní orí rẹ̀ dàrú nǹkan ṣe ta ni alùsúnà tó ju ẹni tó ní wà dáadáa lọ ẹni tó lẹ́ni re tọ́lá níyàn rí. Ẹ wo bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà súnà bí wọ́n ṣe ń àwọn àfáà onísúfí bí wọ́n ṣe ń ṣàdúà ìkẹ́ fún Abu Sufyan látàná ọwọ́ ń ṣe mí léèmọ̀. Àwọn bàbá wa yìí ń láníyàn rẹ̀ sí àwọn tí wọ́n pera wọn ní alùsúnà ọ̀pọ̀lọpọ̀ àwọn alùsúnà wọn láníyàn rẹ̀ sí wa wọn láníyàn rẹ̀ sáwọn bàbá wa wọn lẹ́mìí rẹ̀ sí wa ẹ wo lẹ Yorùbá bó ṣe dà yìí. Ogun àwọn alùsúnà ló fọ́ ilẹ̀ Yorùbá ló jẹ́ kí ilẹ̀ Yorùbá ló jẹ́ ká dọ̀tá ara wa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí adọ̀tá ara wa ogun alùsúnà ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nílẹ̀ Yorùbá lé ní adọ̀tá ara wa ẹ kí ẹlòmíì kò ní dá yín lóhùn ẹ kí ẹlòmíì mú ni ó fi máa dá yín lóhùn lẹ́ni tí ẹ táyìn wò gẹ́gẹ́ bí ọmọ ìyá yín inú ẹ̀sìn ẹ sàlámà sí kò ní dá sálámà yín kí ló dé tí ò fi dá sálámà yín ni pé ó rí ẹ̀yin gẹ́gẹ́ bí ẹlẹ́bọ oníbídíà ẹni tí ò ṣe súnà ẹni tí ò tẹ̀lé súnà ẹni tí ọ̀tọ̀ kò ń dá sálámà rẹ̀. wọ́n ti wá àsọ̀bí ìyà yìí ti wá pọ̀ débi pé oníkálukú wá ń dá tiẹ̀ ṣe àpàtọ̀pọ̀ sójú kan mọ́ ogun tó yẹ ká pawọ́ pọ̀ kájọjà ó wá di ogun tó oníkálukú ń jà lápò ara rẹ̀ nìkan lọ́dọ̀ ara rẹ̀ nìkan. Àwọn olóńdán dá gbogbo wàhálà ìsílẹ̀ sí àwọn alùsúnà iná dá sílẹ̀ sí wa láàrin àwọn ni wọ́n ń sọ pé àwọn kan oní bídíà ni wọ́n ẹ má bá wọn ṣe àwọn kan ẹlẹ́bọ ni wọ́n ẹ má bá wọn ṣe àwọn kan tó bá ti sálámà sí ẹ má dá wọn lóhùn àwọn wọ̀nyí ni wọ́n dá sílẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ náà àwọn bàbá wa wọ́n ní ẹ̀mí ìdáríjìn wọ́n sì ní ẹ̀mí fúfúyẹ́ wọ́n gbà pé Islam ẹyọ kan ni wọ́n sì gbà pé kìtàbù láyì wáhìdà ẹ gbà pé tírà Ọlọ́run ẹyọ kan ṣoṣo ni wọ́n gbà pé àdójúkọ wa ọ̀nà kan ṣoṣo ni
so láti àná mi rí àfọ onísúfì kan kó wá jáde kó máa takò Abu Sufyan pé Abu Sufyan ìpèpè tí ń pèpè rárá oníkálukú àtòní ọ̀pọ̀ ń pé àwọn alùsùnà wọ́n gbógun ti àwọn tí wọ́n jẹ́ àwọn bàbá wa àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà ìpìlẹ̀ wọ́n gbógun ti wọ́n lábẹ́ bẹ́ẹ̀ náà gbogbo àwọn ọmọ àwọn ẹni tí wọ́n gbógun ti yìí tí wọ́n ń bẹ àwọn àlééfà wọ́n tún ń ṣàdúrà fún Abu Sufyan látànà ni atalihan design àwọn náà ń ṣàdúrà fún Abu Sufyan torí olùmẹ̀sìn ni Abu Sufyan èèyàn dáadáa sí ni kọ́lọ̀ ń bá wa papọ̀ máwọn ẹni rí ìṣesí yìí wá ó ń jẹ́ ìmọ̀ fún mi pé àṣé kò sí ẹni tó ní ẹ̀mí dáadáa jù nínú ayé nínú gbogbo ìran tí Islam lè pín sí onísúfí ló jẹ́ ẹni dáadáa jùlọ onísúfí ló jẹ́ onínúure jùlọ onísúfí ló jẹ́ aláníyàn rẹ̀ jùlọ. ṣebí ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàsù onísúfí bọ́n ṣe ń kí bọ́n ń ṣàdúrà fún Abu Sufyan ṣé bọ́ ní súnà ni àwọn onísúnà nìkan ló yẹ ká máa rí ká máa ṣàdúrà káwọn onísúfí kọ́ńkálukọ́ mọ́ ṣùgbọ́n èyí tí onísúfí àfọ́ onísúfí lọ́lọ́ ní Imam Sali sọ pé fàkí àwọn wá sùfí yáwọn fàkúnlẹ́sà wá yìí dáhùn méjèèjì ló gbọ́dọ̀ jẹ́ tọ́ ọ bá jẹ́ ẹni tó nímọ̀ tí ó bá ti jẹ́ onísúfí ìmọ̀ rẹ̀ ò pé tọ́ ọ bá jẹ́ ẹni tó nímọ̀ tí ó jẹ́ onísúfí ìmọ̀ rẹ̀ ò pé ó sì gbọ́dọ̀ jẹ́ onísúfí láì má nímọ̀ torí wọ́n á sọ pé wọ́n á kọ̀ndẹ̀mù tó gbé lọ́yẹ̀ wọ́n á kọ̀ndẹ̀mù ẹ̀ mọ́ lọ torí pé àwọn bàbá wa àwọn tí wọ́n rólé wọ́n jẹ́ onímọ̀ ni wọ́n bá ti da ojú ọ̀nà yẹn rú wọ́n bá ti dàrú mọ́ àwọn ọmọ lọ máa condemnation tí wọ́n ń ṣe ni máa yẹ condemnation tí àwọn alùsù àwọn tó pera wọn àwọn tí wọ́n pe wọ́n àwọn alùsù náà 1990 àwọn sálàfí 1990 máa yẹ condemnation tí wọ́n ti ṣe lórí ojú ọ̀nà sufi ni ojoojúmọ́ náà ń pèpè ni wọ́n ń ṣe campaign against sufiya ojoojúmọ́ ni wọ́n ń ṣe campaign against sufiya ojoojúmọ́ ni wọ́n ń ṣe campaign against ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ tọ́ba lọ jásí pé àwọn tí wọ́n rólé àwọn ẹni rẹ̀ wọ́n ń ṣe olùmẹ̀sìn ni àwọn náà ti sọ̀kọ́m wọ́n ti juwọ́lẹ̀ fún wọn pé wọ́n ti gba táwọn bàbá fílẹ̀ wọ́n ti gbà ọ̀rọ̀ súfì ó ti di tàn ṣùgbọ́n torí pé àwọn náà jẹ́ olùmẹ̀sìn wọ́n jẹ́ fàkíháún wọ́n tún wá fi sùfíyà kan sùfíyà táwọn bàbá fílẹ̀ wọ́n fi kún Ìmáàmù Ṣáfì ní fàkíháún wá sùfíyà fàkúnlẹ́sà wá ìdáhùn ó gbọ́dọ̀ jẹ́ kan nínú méjèèjì ló gbọ́dọ̀ jẹ́ ó gbọ́dọ̀ jẹ́ onísúfí kó o sì jẹ́ onímọ̀ ẹ̀sìn torí irú àwọn tó máa fi súnà parọ́ láti lè gba tó gbé lọ́yẹn kí là ń pè ní súfí ṣe bí ìmọ̀ ṣe mímọ́ ni ìmọ̀ ṣe mímọ́ lọ́dún síwájú Ọlọ́run ìmọ̀ wá mímọ́ níwájú Ọlọ́run ẹnjẹ́ ọmọ ṣàfòmọ́ fọ́lọ́ ní gbogbo ìgbà táwọn kan wá sọ pé ìyẹn ò dáa ká fi sílẹ̀ ó ní pé àwọn tí wọ́n jẹ́ gbogbo àwọn tí wọ́n ń jáde látàná tí wọ́n ń ṣàdúrà fún Abu Sufyan ó jẹ́ kó dá wa lójú pé ìjẹ́ onísúfí òun ló dáa ju gbogbo ìntẹ́lòmí ọ̀bá àgbè wa lọ ọ̀bá àpẹẹrẹ rẹ ní alùtẹ̀bùlígù ọ̀bá àpẹẹrẹ rẹ ní sàlàfíyù náà ọ̀bá àpẹẹrẹ rẹ ní àlùsùnúyù gbogbo fùnọ́nù tó ọ̀bá àbára rẹ tó ọ̀bá wà tó ọ̀bá ti jẹ́ onísúfí ò pé gbogbo fùnọ́nù tó ọ̀bá gbogbo fáàdì tó ọ̀bá rìn gbogbo fùnọ́nù tó ọ̀bá àmọ́ wà nínú rẹ̀ tó ọ̀bá ti jẹ́ onísúfí ò pé onísúfí kì í dìyàn sínú onísúfí ò ní sálámà sí onísúfí kọ́mọ̀dà ọlọ́run àwọn tí wọ́n pera wọn ní alùsùnà náà lè máa sálámà sí náà ní dáhùn àwọn nítorí pé wọ ọmọ aláwọn sáwọn tán sọ pé àwọn bàbá àwọn gan ọmọràn kí sẹ́yìn tó sọ pé bàbá àwọn inú ọ̀nà lọ́wà ẹni tó ní bàbá àwọn inú ọ̀nà lọ́wà
ibo ló máa sọ pé bàbá tiẹ̀ wà ní tó bá fi mú yàn sọ pé bàbá òun inú náà ni bàbá òun wà torí pé bàbá òun kò ẹbọ ló ṣe kú inú náà bàbá òun wà sóun ti dé àlìkìyámà ó ti rí bí bàbá rẹ̀ wà ara tí súnà kọ́ wọn nìyẹn o ìyẹn ló jẹ́ kémi ọmọ sọ pé ikú Abu Sufyan ó jẹ́ kí n tún rí gíráfítì àsùnfíyà ó yẹ kí n tún rí gíráfítì rẹ̀ ìfẹsẹ̀rinlẹ̀ sufi ṣíṣe látànà ẹ lọ gbogbo àwọn àfáà onísúfí ẹ lọ wò wọ́n gbogbo wọn ń jáde wọ́n ń ṣe ìbánikẹ́dùn pẹ̀lú Abu Sufyan wọ́n kí wọn ààrẹ nìkankan tó bú onísúnà ààrẹ nìkankan tó bú tó bá jẹ́ pé àfẹ́ onísúfí kan ni a ti rí àwọn tí ó ti bọ́ta nínú wọn tí ó ti máa sọ pé ó ṣẹbọ kú ni o nínú àwọn súnà yẹn a ti rí ẹnìkan tí ó ti mọ ẹni tí ó bá tiẹ̀ sọ̀rọ̀ against àwọn àfáà onísúfí ẹlòmíì ò tiẹ̀ ní kí yóò ní kò tọ̀ sí kò dísáàfù kóhùn ṣàdúrà fún ṣébí ńlá àfáà lọ́jà ìláyé tá gbogbo wa mọ àlìmọ́tù bá bó ń wà kólú náà sùdá ìlú gbogbo ojú ọ̀nà káásù ní ife ní gbogbo aláàfin mú mi ọ̀nà ní tọ́jẹ́ gbogbo wa la máa rìn kólú nafsun sáà ikọ́ tù ní mouth ẹ̀mí kọ̀ọ̀kan ní ọ̀tọ̀ ikú wò gbogbo wa lákù ẹnìkan ò nírètí ẹnìkan ò lè fi kú yọ ẹnì kẹ́kẹ́ lábẹ́ bẹ́ẹ̀ àwọn tí wọ́n pera wọn ní àlùsùnà wọ́n fi kú yọ yẹn o ṣebí nínú wọn láti ẹni tó sọ pé bàbá ànábì ọwọ́ náà nínú wọn láti ẹni tó sọ pé bàbá ànábì ó ṣe kéne ó ní bàbá ànábì ọwọ́ náà ó ní náà ní bàbá ànábì wà sẹ́ńtọ́ sọ pé bàbá ànábì wà náà ibo ni ó wà sọ pé bàbá tiẹ̀ wà ẹni ó lè gbé ẹnu òkè ẹnu ọ̀nà dandan yẹn tó fi sọ bẹ́ẹ̀ pé bàbá ànábì ọwọ́ náà o kódà kọjá pé bàbá ànábì ọwọ́ náà lóòótọ́ sọ́tọ́ sí ẹ̀yìn kankan lẹ́nu pẹ̀lú àpẹẹlẹ tọ́lọ́ sí fún ànábì Muhammad ìwà súfí òun lọ́kọ́ wa bá ṣe ń sàpọ́nlé àwọn àgbàlagbà mọ̀ wásọ̀là ìlà ìbìlẹ̀ húrìmà ìwà súfí kéèyàn jẹ́ onísúfí òun ló jẹ́ ká dá àpọ́nlé àwọn àgbàlagbà mà ẹ wo báwọn alùsùnà ṣe máa ń ṣe ẹ rí pé kò sápọ́nlé bá máa kí bàbá wọn á náwó sí ni bá máa kí àwọn wọn á náwó sí ni kò sí respect fún bàbá kò sí respect fún yàá àwọn tí wọ́n ń sọ yigi ọmọ ọlọ́mọ fún ọmọ ẹlòmíì láì sí àwọn òbí ẹ̀ ń bẹ̀. onísúfì ò ní ṣe bẹ́ẹ̀ láéláé lánìká illa bi waliyya nítorí súfì ọmọ sọ nìyẹn lánìká illa bi waliyya illa bi isni waliyya àbí pẹ̀lú yọ̀ǹda àwọn tó ní torí súnà lèájílì súnà wọ́n máa ń sọ yìgì ọmọ obìnrin ọmọ ọlọ́mọ táwọn àmà ìyá táwọn rí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n dẹ̀ ń sọ yìgì ẹ̀fẹ́ lómi àwọn fẹ́ lómi ṣe bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ní skul ṣé súnà nìyẹn ṣé súnà nìyẹn onísúfì kan ò ní dánrú ẹ̀ wò onísúfì ló tẹ̀lé onísúfì lọ tẹ̀lé súnà ànábì jùláyé ṣé aṣọ wíwọ̀ ni ṣé kákan gé sókòtò ni kátẹ̀lé súnà ànábì ni ṣé tá a bá ti wá dárun gbọ̀n sí ṣé ni kátẹ̀lé ṣé ò ní súnà ànábì ṣé irun gbọ̀n ni súnà ànábì ṣé sòkòtò gígé kọ́mọ kanlẹ̀ ṣé ò ní súnà ànábì ìyẹn kọ́ ni súnà ànábì tọ́ ọ bá gé sòkòtò tí irun gbọ̀n rẹ ọmọ kan ìdodo rẹ tọ́ ọ bá ti níwàá rẹ ò ṣe súnà. àwọn ẹni tó gé sókòtò tó ní irùngbọ̀n tí irùngbọ̀n rẹ̀ ń kàn dodo tó jẹ́ ká èèyàn tó jẹ́ pé kà ní tó lòun ṣe súnà tó jẹ́ kà ní tó le bí àpárá táwọn èèyàn ń sá fún
tó jẹ́ pé aburú ọwọ́ rẹ̀ ó lé kenka tí ọba ti wá gé ṣòkòtò tó tí irùngbọ̀n rẹ̀ ń kàn dodo tó sì kí àwọn òbí rẹ̀ mọ́ tó yẹ pé àbí kó máa náwó sí àwọn òbí rẹ̀ kó máa fọwọ́ gun wọn mú kó máa kúnlẹ̀ fáwọn bàbá rẹ̀ kó máa tẹ̀ fún bàbá rẹ̀ kó máa kúnlẹ̀ fún ìyá rẹ̀ kó disrespect àwọn parent yẹ ó ti wò pọ́n ṣe súnà àìsàpẹ̀lẹ́ àgbàlagbà ara súnà ni lọ́dọ̀ onísúnà gígé ṣòkòtò ara súnà ni lọ́dọ̀ onísúnà fífi irùngbọ̀n lẹ̀ ara súnà ni ló bẹ́ẹ̀ ni ṣùgbọ́n olórí súnà ó náà ni kéèyàn ó ní ìwà rẹ̀ sí gbogbo èèyàn kéèyàn ó ní ìwà rẹ̀ sí mùsùlùmí kéèyàn ó ní ìwà rẹ̀ sí ẹni tí kìí ṣe mùsùlùmí kéèyàn ó ní ìwà rẹ̀ sọ́kùnrin kéèyàn ó ní ìwà rẹ̀ sóbìnrin níwà rẹ̀ sí èèyàn tó níwà rẹ̀ sí àwọn àlùjànnú olórí súnà nìyẹn torí pé innaka la'ala khuluqul azim ìwà lọ́lọ́run fi ròyìn ànábì pé ìwọ ló níwà tó dáa jùlọ ọlọ́run ò fà sọ pé irú ànábì o ìwọ ní ṣòkòtò rẹ ò tó lẹ̀ tó dáa jù ọlọ́run sọ pé ìwọ ànábì o ìwọ ní irùngbọ̀n rẹ pọ̀ tó dáa jù ọlọ́run sọ bẹ́ẹ̀ bá ànábì innaka la'ala khuluqul azim ìwọ ní ìwà rẹ dáa jùlọ fífi ṣòkòtò gígé ṣòkòtò àti fífi irùngbọ̀n lẹ̀ láì níwà òtún bá ń tẹ́ asán bá ń sá. ó ní pé ikú Abu Sufyan ó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí ẹ wo damages tí àwọn tí wọ́n pera wọn ní alùsùnà ti fún wa nílẹ̀ Yorùbá ẹ wo damages àwa mùsùlùmí nílẹ̀ Yorùbá àbára wa ṣe mọ́ ó wá jẹ́ kí ìyà original ìyà kó máa jẹ wá gbáǹkọ́gbì ìyà oúnjẹ àlèhùn máa nábì nílẹ̀ Yorùbá àwọn original ìyà kí ló fà á àwọn tó pera wọn ní alùsùnà iná dá wà láàlẹ̀ ọ̀nà dá òtálẹ̀ sí aláàrin ọ̀nà àjẹkáyìra wa bí ọmọ ìyá tí alùsùnà bá rí onísúfí alùsùnà ó rí onísúfí bí ọ̀tá rẹ̀ àwọn onísúfí àdẹ̀rí wọn bí ọ̀tá ṣùgbọ́n àgùntàn kò lóhùn òbí ewúrẹ́ ṣe ewúrẹ́ ló sọ pé ọmọ ìyá àwọn òbí kéde náà kò bí dúdú àbí àgùntàn ewúrẹ́ ó sọ pé wọn bá àgùntàn ṣe àgùntàn ló sọ fún ewúrẹ́ pé àwọn ọmọ ìyá tó òbí dúdú o débi pé tí alùsùnà bá ń ṣe kéke tí wàhálà kan bá ṣẹlẹ̀ sí àfọ onísúfí kan tí wàhálà bá ṣẹlẹ̀ sí àfọ onísúfí kan wàláhì ní alùsùnà kò dá sí ṣùgbọ́n tí kẹ́kẹ́ bá ṣẹlẹ̀ sí alùsùnà onísúfí ọ̀dà sí onísúfí òdìdé torí pé onísúfí rí gbogbo ohun tí ń jẹ́ ìran mùsùlùmí a rí wọn gẹ́gẹ́ bí ẹyọ kan àwọn àfáà wa rí gbogbo ohun tí ń jẹ́ ìran mùsùlùmí irú èèyàn tó bá yà irú wèrè tí ìbá máa wà ní ẹ̀jẹ̀ rẹ̀ irú ṣáíkò tí ìbá wà nínú ọpọlọ rẹ̀ àwọn àfáà wa sára a rí gẹ́gẹ́ bí ẹyọ kan a rí gẹ́gẹ́ bí ara wa ìkan ló ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nílùú Ondo ìlú Ondo state tí àwọn eléégún kan tí wọ́n na ìmáàmù ọ̀nà ìyàwó ìmáàmù ọ̀nà àwọn ọmọ ìmáàmù tí wọ́n nà wọ́n àwọn eléégún yẹn tó wá sọ fún wọn pé torí pé wọ́n ti tasẹ̀ wọ́n ti sẹ̀ sófin eégún àwọn wọ́n gbọ́dọ̀ san gara epo 25 litre bí gara epo 25 litre bí 100 àwọn gba ewúrẹ́ 10 àgùntàn 10 bọ́sẹ̀ kà sílẹ̀ ni ọláwọn àfáà gbọ́dọ̀ san pé táwọn bá ti san ká gbé masalasi wọn kúrò nílùú Ondo state ló ti ṣẹlẹ̀ Ondo state ló ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ yẹn sì wà ní sohun kí ni tọ̀dọ̀ wọn lọ́wọ́ sohun 3 ni ó wà ní ọ̀rọ̀ yẹn wà ní ọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá ní Ondo state bá ṣe ń sọ̀rọ̀ yìí kò yanjú wọ́n ní táwọn bá ti lè san ká gbé masalasi wọn alùsùnà làwọn tí nǹkan ìṣẹ̀lẹ̀ sí o wàláhì onísúfì lọ́lọ́run lò Ṣéhù Làbíbù wọ́n dìde Ṣéhù Làbíbù ṣe bọ́ ní súfì ni wọ́n Ṣéhù Làbíbù àwọn ni wọ́n wà nínú ẹni tó dìde wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pariwo gbogbo ọ̀nà tí wọ́n lè gbà tán lè rìn láti lè gbà wọ́n kúrò nínú ìyà yẹn
wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pe àwọn èèyàn káàkiri kódà sí Rabiu send gbogbo fọ́tò yẹn sí mi pé kémi náà ṣe program lé lórí ìyẹn tí sí Rabiu send yẹn sí mi mo imagine iye èèyàn tán máa send gbogbo evidence yẹn gbogbo evidence àwọn èèyàn yẹn pátá àwọn àfà yẹn alùsùnà ni wọ́n o alùsùnà ni wọ́n ìsọní sufi o onísùnà mélòó ló dìde sí wọn onísùnà mélòó ló dìde sí wọn àfà onísùfí ló dìde sí wọn o tó bá jẹ́ pé àfà onísùfí kan ní nǹkan yẹn ṣe ni ní alùsùnà kankan ní dìde sí alùsùnà gan nǹkan ṣe alùsùnà mélòó lẹ́ni tí ń dìde sí wọn agẹ́ yìí dìde síra wọn torí pé láàrin ara wọn gan àtúnrí serious suna àtún seniority tó ń bẹ láàrin ara wọn pé suna tèmi tó ń le jẹ tẹ́lẹ̀ lọ suna eléyìí ó tún tó tèmi wọ́n tó ń bára wọn jà lórí pé suna ti tèmi tó ń le jù tẹ́lẹ̀ lọ suna eléyìí kò tó tó tèmi ẹ wo catastrophe ẹ wo catastrophe ẹ wo wàhálà àwọn iná ni wọ́n create segregation conflict tó wà láàrin gbogbo tí ń jẹ́ ìran mùsùlùmí nílẹ̀ Yorùbá táàfi bára wa ṣe táàfi ṣọ̀kan àwọn àfáà wa rí wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá ṣùgbọ́n àwọn rí àwọn àfáà wa gẹ́gẹ́ bí ọ̀tá gbogbo ìgbà ni wọ́n fi ń gbógun tàwọn àfáà wa bídíà lélẹ́yìí wàlímọ̀ bídíà mọ̀lúdì bídíà ìsọmọlókọ bídíà ìsàdúrà níbi òkú bídíà gbogbo ẹni bí gbogbo ẹwà gbogbo wọ́n dà máa ń fẹ́ sọ pé oúnjẹ tá ń jẹ gan bídíà ni wọ́n fẹ́ sọ pé aṣọ tá ń wọ̀ bídíà ni ṣùgbọ́n mo kí àwọn tí wọ́n kọ́ wa bàbá mi àgbà aládìsá nílùú kiri ẹ̀mí yín ogun ẹ̀ tàn wá ẹ ṣe àmì bàbá mi àgbàlagbà jì ẹ̀mí yín ogun ẹ̀ tàn wá ẹ̀yin kì í ṣe àfáà tí máa tan àwọn ọmọ tí máa tan ọmọ kéwú ẹ̀ tàn wá jẹ ẹ wà kẹtọ́ bá lè yẹn wà transparency àwọn àfáà wa wọ́n mọ̀ wà transparency o. wọ́n jẹ́ kí gbogbo nǹkan ó yé wa wọ́n parọ́ tàn wá jẹ kán máa ṣe nǹkan mi kọ̀rọ̀ onísúnà tó pé jùlọ òun ló ní súfí ẹ wo Abu Sufyan àwọn èèyàn wá bẹ̀rẹ̀ àwọn onísúfí wá bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún látànà ọpọ́n catastrophe àti damages tí àwọn onísúnà ti mú bá ilẹ̀ Yorùbá àárí Abu Sufyan àárí gbogbo àwọn onísúnà àárí wọn gẹ́gẹ́ bí ọ̀tá wa láíláí àárí wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá wa èèyàn wa ẹni wa bá sì ṣe máa rí wọn tá yóò fi parẹ́ nìyẹn àwọn ni wọ́n ń rí àwa onísúfí gẹ́gẹ́ bí ọ̀tá wọn àwọn náà fẹ́ bá wa sí. ló fi já sí pé ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀sìn tí ó bá ti mọ́ ọmọ wa disrespect àwọn tí wọ́n kọ́ wa ní kéwú ẹ jẹ́ á ṣọ́ra pẹ̀lú rẹ o ìmọ̀ tí ó mú wa disrespect àwọn òbí wa ẹ jẹ́ á ṣọ́ra pẹ̀lú rẹ o gbogbo ìmọ̀ tó bá ti ní kó disrespect àwọn òbí rẹ kì í ṣe mọ̀ tànàbí Muhammad ìmọ̀ ṣàyátì nù nìyẹn gbogbo ìmọ̀ tó bá ti ń sọ fún wa pé kó disrespect àwọn àfáà tó kọ́ ní kéwú gbà pé ìmọ̀ ṣàyátì nìyẹn o kì í ṣe mọ̀ tọ́lọ́hun gbogbo ìmọ̀ tó bá ti ní kó kọ̀yìn sí àwọn kan àwọn onímọ̀ àwọn atánjẹjọ́ ń sẹ̀sìn pé kọ́ ọmọ kí wọ́n tó bá ti sálámà sí ọ gbà pé ìmọ̀ ṣàyátì nìyẹn inú mi dùn o gbogbo ẹ̀yin àfáà wa onísúfí gbogbo ẹ̀yin ṣéwù gbogbo ẹ̀yin tìjáníyà wàláyì ojú ọ̀nà lẹ́wà gbogbo ẹ̀yin kọ̀dìríyà ojú ọ̀nà lẹ́wà gbogbo ohun tí ń jẹ́ ìran sùmùrátùlì mọ́mìnì náà mo dúpẹ́ o tó jẹ́ pé ọ̀dọ̀
bàbá àbú àjìlá ti kéwú ọ̀dọ̀ bàbá mi àgbàládìsá ni mo ti kéwú bàbá àgbàlagbàjì tájúlì àdábì tájúlì mọ́mẹ́nì adúpẹ́ tó yẹ pé àwọn náà kọ́ wa adúpẹ́ tá a kéwú níbi tá a ti máa rí àwọn èèyàn fín adúpẹ́ tá a kéwú níbi tá a ti máa rí àwọn àgbàlagbà fín táwọn èèyàn ò ní ju bí ń tí ń lọ lójú wa lórí pé kíni ìwà àti nímọ̀ torí ìmọ̀ àmọ́ ò tí sọmínà lè lé mi yìí lákọ̀ lè láwọn nígbà tí wọ́n ń pariwo pé onímọ̀ ayé ń tọkọ tí àtòkè ńkọ́ tí àtòkè yẹn tó ń pariwo tó sì yànga pé onímọ̀ yẹn ẹni tọkọ ńkọ́ kí ni ká sọ pé òní ẹni tọkọ tí àtòkè yẹn ńkọ́ òkè tí àbí mẹ́fà méje òun dádúgbò yẹn rú bàbá rẹ̀ ò jẹ́ nǹkan kan lójú ẹ mọ́ ìyá rẹ̀ ò jẹ́ nǹkan kan lójú ẹ mọ́ àáfàá rẹ̀ ò ní mọ̀ lójú ẹ mọ́ àáfàá ẹ̀ dẹ́lẹ́bọ lójú rẹ̀ àáfàá rẹ̀ ti dẹ́lẹ́bọ lójú rẹ̀ torí pé ọlọ́gbàgbàkúgbà àwọn àkídà burúkú tí máa ń sọ̀yàn dẹni ná ọlọ́gbà wálé bàbá rẹ̀ dẹ́lẹ́bọ ìyá rẹ̀ dẹ́lẹ́bọ àáfàá rẹ̀ tún dẹ́lẹ́bọ so ìwọ nìkan ló wọ̀ nínú fámìlì yín tàbí ìwọ nìkan ló fẹ́ wà lìjẹ́ náà nínú fámìlì yín gbogbo fámìlì yín kò sẹ́nìkan tó lè wà lìjẹ́ náà ìwọ nìkan náà lọ dey play ìṣẹ́jú ẹ̀ ni ó ṣe nígbà tí wọ́n bá gbọ̀nà náà táwọn fámìlì ẹ̀ gbọ̀nà lìjẹ́ náà ìwọ tó ní wà ìwọ tó ní mà lóòótọ́ kò sí wà náà o ìwà tó fi lòmọ̀ yẹn o ti sọnù o ti sọ wà tó máa fi lòmọ̀ náà téèyàn bá dẹ̀ ti sọ ìwà tí ó fi lo ìmọ̀ náà ìmọ̀ yẹn máa rí jálajàlá ni asaru ìmọ̀ yẹn ò ní lápá kò ní sí lára èèyàn máa aṣọ èèyàn ọ̀pọ̀n kú ni torí ìdí eléyìí mo kí àwọn tán kọ́ wa o àwọn onísúfí ni wọ́n kọ́ wa adúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n kọ́ wa adúpẹ́ pa àjọ onísúfí adúpẹ́ tá àjọ onísúfí onísúfí ò kí ń dìyàn nú onísúfí ò dẹ̀ kí ń láníyàn burúkú sí yàn onísúfí ò kí ń láníyàn burúkú sí yàn torí ìdí eléyìí mo fi àsìkò yìí mo fi gba ẹ̀yin tẹ́ ẹ pera yín ní alùsùnà tẹ́ ẹ ní làákàyè tẹ́ ẹ pera yín ní alùsùnà tí ò sí làákàyè fún yín ẹ lọ rìdíìmù ọpọlọ yín padà Abu Sufyan ọmọlúàbí ni èèyàn dáadáa ni ẹni rí ni ọlọ́run ọba wa kẹ́ ẹ ọlọ́run ọba wa gẹ̀ẹ́ ọlọ́run ọba ó ṣekú nísinmi fún Abu Sufyan òjò ògẹ̀ ọlọ́run yóò bá wa rọ òjò ògẹ̀ lórí kábàrí Abu Sufyan onísúfì kò ní jáde kọ́kàndẹ́mù onísúnà kankan torí pé a máa gírafìtì kákàndẹ́mù èèyàn àwọn onísúnà tán pàpèjẹ súnà náà máa kàndẹ́mù èèyàn torí pé àwọn náà máa jù lójú ara wọn àwọn ni wọ́n ń takò wàlímọ̀ ń jò ní àwọn náà ti ń ṣe wàlímọ̀ ní ìsìn ń takò owó ilé ọlọ́mọ ń jò ní wọ́n ti ń pin ní ìsìn àwọn náà ń takò fóònù wọ́n ń lo fóònù àwọn náà ní kẹ́ ẹ má bò ní bídíà ṣe ẹ má bá àwọn ẹlẹ́bọ ṣe wọ́n sì ń lo nǹkan tẹ́lẹ́bọ ṣe wọ́n ń lo nǹkan tẹ́lẹ́bọ ṣe àwọn àkìídà burúkú àkìídà tó lè kó yẹn wọná àkìídà tó lè mú yẹn sẹ́lọ́n ẹ jẹ́ á jìnnà sí o àwọn àkìídà òfò àwọn àkìídà abú àkìídà tó lè balẹ̀ Yorùbá jẹ́ tó lè dalẹ̀ Yorùbá rú ẹ jẹ́ á jìnnà sí ẹ jẹ́ á jìnnà sí. Ọlọ́run ọba ò ní fi wọlé àbọ̀rọ̀ tó fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ yóò dodidi à ń fẹ́ ìṣọ̀kan oneness nílẹ̀ Yorùbá ká má fi àkídà burúkú ká má fi dalẹ̀ Yorùbá rú àyíbára wa ṣe mùsùlùmí tí ó bá mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ṣe àkídà burúkú tán gbé wá ní eléyìí ọ̀dá tẹ́ bá ti ráwọn tán ń ṣe ẹ jìnnà sí wọn ẹ má bá wọn ṣe wàlímọ̀ ẹ má bá wọn ṣe mọ́lídì ẹ má bá wọn jókòó bí ọlọ́mọ ẹ má bá wọn jókòó bí àdúrà olókùú gbogbo rádàrádà tá kó dé nìyí. àwọn kan wá kóra wọn jọ pé àwọn làwọn mọ́ jù tá a lọ́ mọ́ jù wàlá túnṣà kí àǹfùsàn
la tusaki anfusakum ẹ lè fọra yín mọ́. Ta ló lè fọra rẹ̀ mọ́? Ọlọ́run ní ẹ lè fọra yín mọ́. Ẹ má fọ bó lẹ ke ṣèyàn kan lè fọra rẹ̀ mọ́ ni. So torí ìdí eléyìí Ọlọ́run ọba ó ṣe dáadáa pẹ̀lú wa o. Ẹni ọba jẹ́ oní súnà kò ní pín mọ́ra rẹ̀. Ẹni ọba jẹ́ ní rí òní sọ pé ní rí lòun. Ẹni ọba pé jẹ́ ẹni rí kì í sọ èèyàn ṣe lè pé àwọn ẹgbẹ́ mi àwa oní súnà. Kí ni bó ló ṣe jẹ́ oní súnà? Ṣé ìwà rẹ̀ jọ mọ́ tó ní súnà? Ṣé torí ṣòkòtò tó gé ló fi ń pè rẹ̀ lóní súnà? Àbí torí irùngbọ̀n? So ṣe bí yẹn ni identity súnà. Ìwà dáadáa ni identity súnà. If you don't know, just know that today. So ṣe bí ṣòkòtò àti irùngbọ̀n tó dá sí, ṣòkòtò tó gé péńpé, tó dàbí ṣòkòtò ọlọ́dẹ. Ṣé yẹn ló pè ní súnà? Àbí torí pé irùngbọ̀n ti wá jọ ti bí Bin Laden, ó ti wá rò pé bóyá ẹni súnà. Ó ti wá pé ní súnà. Àwọn terrorists náà fi irùngbọ̀n lẹ̀ náà, wọ́n ń gé ṣòkòtò. Ṣé súnà náà ń ṣe? Boko Haram ń fi irùngbọ̀n lẹ̀, wọ́n ń gé ṣòkòtò. Ṣé súnà náà ń ṣe? Ẹ sọ fún mi. Àwọn Fúlàní S-men wọ́n ń fi irùngbọ̀n lẹ̀, wọ́n ń gé ṣòkòtò. Ṣé súnà náà ń ṣe? Ẹni tá a máa pè ní onísúnà innaka la'alla khuluqil azim. Ẹni tó níwà dáadáa ni gẹ́gẹ́ bọ́lọ́run ti sọ fánàbí. Ìwà dáadáa gan la ń pè súnà. La yansuru illa Allah la yansuru illa suwarikum wala illa walakin yansuru illa qulubikum. La yansuru illa suwarikum. Ọlọ́run ní wo bó ṣe fáǹsì. Wa amwalikum wala illa amwalikum. Kò sí ní wo bó ṣe lówó tó. Walakin yansuru illa qulubikum wa amalikum. Kí ni Ọlọ́run bá wò? Yóò wo iṣẹ́ yín tẹ́ ẹ ṣe, yóò sì wọkàn yín. Ìwọ tó ṣe súnà lára, tó ṣe súnà nínú ọkàn. Ìwọ tó jẹ́ onísúnà tó ń pa àwọn èèyàn lára. Ṣé súnà òfò tó ń ṣe kiri? Súnà òfò. Ó ń ṣe súnà, ó ń bà tàwọn èèyàn jẹ́. Ó ń fi súnà, òfin ẹlòmíì ti fi súnà. Àfáà súnà lẹ́pẹ́ lòmíì. Torí súnà tẹ́rí lára yẹn ẹ ti gbọ́kànlé. Wàláì. Ẹ bá lọ rajà lọ́wọ́ rẹ̀ yóò fi nǹkan ṣe. Ẹ̀yin ò ti wò pé àfáà súnà lẹ́nu ìkólé yàn mí jẹ́. Súnà tí tẹ́lòmíì ṣe tó yẹ pé súnà yẹn ó ń lò láti lè máa fi disguise láti lè máa fi àwọn èèyàn jẹ ni. Ibi tí súnà wà gangan ni ọkàn àti ìwà rẹ̀. Kì í ṣaṣọ tó wọ̀, kì í ṣe ṣòkòtò tó gé súnà, ó lè tàn wá. You cannot deceive us with your own ṣòkòtò péńpé. You cannot deceive us with your irùngbọ̀n tó pọ̀. You can only deceive ignorant people, non-entity people. You cannot deceive us. Irùngbọ̀n rẹ ò di kò lọ́dọ̀ ti tà wá. Irùngbọ̀n rẹ ò kò tí sọ di alùsùnà lọ́dọ̀ ti tiwa. Ṣòkòtò rẹ tó gé ò tí sọ di alùsùnà lọ́dọ̀ ti tiwa. Nígbà tá a bá tó bá ẹ ṣe, tá a bá tó bá ẹ ṣe, tá a bá ní káwọn èèyàn access ìwà rẹ ládùúgbò, tí wà rẹ dáa ládùúgbò, ìgbà yẹn la tó lè pè ọ́ lálùsùnà. Ìwọ táwọn èèyàn sá fún ládùúgbò, ìwọ táwọn èèyàn gbéṣẹ́ fún tó jàǹbá àwọn èèyàn, ìwọ táwọn èèyàn fi nǹkan pamọ́ sí ọlọ́dọ̀ tó jàǹbá wọn, ìwọ táwọn èèyàn bá da nǹkan papọ̀ tó jàǹbá wọn, ó sì ń pè ìwọ yẹ wá lálùsùnà. Ìwọ náà sì ń pè ààrẹ ní pé àná mẹ́ni àlìsùnà wàlìjàmáà kò ní dáa fún ọ. Gbogbo ẹni tí bá ti ń jàǹbá èèyàn kò ní dáa fún. Gbogbo ẹni tí bá ti ń fi súnà jàǹbá èèyàn kò ní yẹ. Orí ìdí eléyìí ẹ jẹ́ á ṣe dáadáa, ẹ jẹ́ á tún ọjọ́ ọ̀la wa ṣe, ẹ jẹ́ á tún sàárè wa ṣe, ẹ jẹ́ á sọ̀rọ̀ rí. Man kana yu'minu billahi wal yawmil akhir falyakul khairan aw liyasmut.
ẹni ó bá nígbàgbọ́ nínú Ọlọ́run àtọjọ́ kan yìí ó gbọ́dọ̀ máa sọ̀rọ̀ rẹ̀ ẹ wo ohun tí àáfàá wa Abu Sufyan ẹ wo ọ̀rọ̀ tán sọ kẹ́yìn kó tó di pọ́n kú wọ́n àmọ́ káwọn ó kú o accident ọ̀dọ́ ọmọ kékeré mi rò kán tí ìwọ 40 tán bá ti wọ 40 hàn lè tí ìwọ 50 ọ̀rọ̀ ikú ni Abu Sufyan sọ last ọ̀rọ̀ ikú ni Abu Sufyan sọ last tabaun litoli biduniya sana ile anso baba yawa varido so baba wala udaro la kafau mema yaru musu baba tabaun litoli biduniya sana ile anso baba ma yastafi kugaroma biyawa farito so baba walaudaro lakafau bima yaru mosubaba taban litoli bidunia ofoko ma be tin wáyé tí ó wà alikiyama tí ó sisi alikiyama tí ó wà alikiyama iman ka annaka tamutu gada ese bí ẹ ṣiṣẹ́ bí ẹni tó jẹ́ pọ̀ lálẹ́ kù ẹ ṣiṣẹ́ bí ẹni tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí kejì ẹ kù 36 years of age ọmọ kékeré a sì lè sọ pé Abu Sufyan ò kí n sọ kékeré torí pé Jésù Kristi ọmọ ọdún mélòó ni kó tó kú 33 years 33 years ó dẹ̀ jíṣẹ́ Ọlọ́run kó tó kú ó parí iṣẹ́ débì kan ó parí iṣẹ́ yẹn débì kan ibi ó gbé dé l'Ànábì Muhammad ti gbé ó ti parí ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run bá wa kẹ́ Abu Sufyan o Ọlọ́run bá wa gé Abu Sufyan o bá wa ṣe kúrísìmí fún Abu Sufyan gbogbo ọjọ́ tí yóò bá kan ẹnì kọ̀ọ̀kan wa Olúwa jọ̀ọ́ bá ṣe rí lọ́wọ́ wa o Olúwa jẹ́ kẹ́mi wa ogun o tó bá wá gùn Ọlọ́run jẹ́ kẹ́mi wa ogun lórí dáadáa Ọlọ́run má jẹ́ àkánjú kú o gbogbo ẹbí Abu Sufyan Ọlọ́run bá wa rọ̀ wọ́n lójú bá wa rọ̀ wọ́n lọ́kàn ṣe kúrísìmí fún Abu Sufyan.